áńgẹ́lì lọ́run wọ́n yìn lọ́run alààyè, èmi náà gẹ́gẹ́ bí àyànfẹ́ ń yìn bàbá, ń yìn bàbá. Mo kí wa nílọ́kùnrin nílóbìnrin, lọ́mọdé lágbàlagbà pé àtúnkù àbọ̀. Ó yẹ kí n fún àwọn alákòjọ aláṣọ ara kan àbí ṣé aláṣọ white ni tí wọ́n ń kọrin tí wọ́n sọ pé ọba Jésù ó ju ọba Ọ̀rúnmìlà ó ju ọba Fámi. Ìrántí bẹ́ẹ̀ ṣe kọ́ yẹn, ìfẹ́ rántí nǹkan dáadáa láyé mi, nǹkan tó nítumọ̀ fẹ́ máa rántí. Ìyá wa ìpìlẹ̀ ọ̀rọ̀ wa ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ yẹn, ó gbé kudos fún yín, ṣùgbọ́n kì í ṣe gbogbo nǹkan ló dára, kì í sì ṣe gbogbo nǹkan ni ò dára. Nínú èyí tí kò dára náà láti ń èyí tó dáa jáde. Ẹ gbọ́, bá a bá ń sọ pé kíní yìí ò dáa, kì í ṣe pé ó bàjẹ́ 100%. Tá a bá ní kíní yìí dáa, òun náà dáa tán ní 101%. Bàbá Marcus, àwọn wáàsí tí bàbá yìí ti ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ó dàbí ẹni pé nígbà tí àgbà ń dalẹ̀, òótọ́ bàbá ń pọ̀ ju ìṣinilọ́nà lọ. Bàbá sọ̀rọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta fúnṣẹ́ǹtì tí mo tún wò tí mo tún gbọ́ ní ibi tí wọ́n ti sọ̀rọ̀, bóyá ti ṣe ti pẹ́, I don't know. Wọ́n ní ìṣe sàárà òkú ọjọ́ mẹ́ta, ìṣe tọjọ́ méje àbí ti ṣe tọjọ́ mẹ́jọ ni ká tó wá pé ti 41 days. Tàbí kí òkú ká máa kírun sókùlà, wọ́n ní ṣe ń ṣerú ẹ̀ fànàbí. Ìmọ̀ ọ̀rọ̀ ni ẹni tọ́lọ́ ń súre fún, èèyàn tí gbogbo tí ń jẹ́ màláíkà Ọlọ́run tí wọ́n ń súre fún. Bàbá wa ń béèrè pé ta wá ní ìwọ tó jẹ́ pé wọ́n lọ ń ṣàdúrà fún, ìwọ gẹ́gẹ́ tí ìṣàdúrà yẹn ó ti gbà. Ẹ já kó bàbá, mo gbé kudos fún lórí ọ̀tẹ̀sùn, ẹ sọ dáadáa. Ẹ sọ dáadáa. Yàásín. Àwọn tí wọ́n kọrin ọba Jésù ó ju ọba Ifá ó ju ọba Ọ̀rúnmìlà, ẹ má kọ́ bá mọ́. Ìṣòro tí ń bẹ́nu Nàìjíríà kọjá ká máa jàjà ẹ̀sìn lákòókò tá a wà yìí. Ẹ já mójútó. Ọ̀nà ibi tá a sì gbà mójútó la gbà fi sọ̀rọ̀ ní èyí tá a ṣe sẹ́yìn kọjá hàn. Ní ti ń jí alálẹ̀. A kì í túlù tẹ̀lú. Ẹ gbọ́, a kì í tú ìlú tẹ̀lú. Bá a bá túlù tẹ̀lú, irú ìlú tá a túlù tẹ̀lú, a kì í tú náà lálẹ́ fi tẹ̀bù mí ìdó. Ẹ torí pa fi ọ́ dáa. Ẹ lọ sí yìí, ẹ lọ bàjẹ́, ẹ lọ sí nìkan, ayé ti kú báwọn. Ẹ má jẹ́ àṣẹ bẹ́ẹ̀. Èyí táwa mọ̀, tó bá dijọ́ kan máa mú wa lọ síbi kinní kan. Of recent mo rí kinní yẹn kò tí ì pẹ́. Àwọn ènìyàn tí gbogbo wọn pátá tí wọ́n sì di àpáta. Jagunjagun ni wọ́n o. Èyí tó jẹ́ akọni ìṣáájú wọn ibi tó dì sí. Èyí tó jẹ́ ìyàwó ibi tó dì sí. Èyí tó jẹ́ àwọn ọmọ lẹ́yìn. Màá fi kinní yẹn máa fi hàn wá. Nígbà ládùúgbò wa lẹ́kùn ọ̀dọ̀ wa ń bí o. Ọ̀jọ̀gbọ́n wòlíì kan lòun tètè já ẹ̀ lọ́lọ́rọ̀ kọ́ńtírátì sẹ́gbẹ̀rẹ̀ lọ́ra ń ẹrú Ọlọ́run àbí àríbáwí. Bíbélì sì jẹ́ kó yé wa pé Ọlọ́run dá wa ní àwòrán kíni. Verse yẹn lẹ wò lókè lẹ́rìí tí wọ́n kọ́. Ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ kó yé wa pé a dá ènìyàn, Ọlọ́run dá wa láwòrán ara rẹ̀. Tó bá jẹ́ pé ní tòótọ́ underline rẹ̀, tó bá jẹ́ pé ní tòótọ́ lọ gba ọ̀rọ̀ yìí gbọ́. Ìránṣẹ́ Kristi kan ó sọ̀rọ̀ kan nínú àwọn ìjọ rẹ̀. Ẹ bá mi fi fídíò yẹn ẹ jẹ́ ká yé gbọ́. Look at how beautiful this picture is. Not even iPhone 15 can take this type of quality picture. The people that printed this, where did they get camera to snap Jesus when Jesus was here on earth? Those days, there was not even a Nokia touch phone. Yes, sir. There was no single camera anywhere. How did they come up with this? It's painful that you will walk into a church. When you arrive in that church, the man of God will put this very big, this picture on the altar.
Very big. And that man of God from that church will tell you, praise the Lord, hallelujah. Your forefathers were worshiping idol. Is it true or false? Now, because you are brainwashed, you believe that our forefathers were worshiping idol. Maybe your forefather, I was talking to a man here the other day. Maybe your forefather told you to say, this tree here, anytime you have problem, go there and pray. Or go there and pour libation. Something will happen. Now, man of God will tell you, I'm coming to your house. Prepare 600,000 naira. Because I'm coming with the 24 prayer warriors. We are going to pray by fire, by thunder. That idol in your father's house shall die. That man of God that is coming to kill idol in your house, there is an idol on his altar. Can I talk? After this service, go and make inquiry. Who is my grandfather? Who are my ancestors? Look for their picture. Laminate their picture. Remove this picture from your house and hang their picture there. Their soul shall bless you. You have a mirror in your house. After this service, go to that mirror. Stand on that mirror. Anybody you are seeing in that mirror, that is exactly how Jesus looked like. In the book of Genesis, after the creation of everything, lion was created, tiger was created, snake was created, every other thing was created. When the day that God decided to create human being, he called his angels. He said, come, let us make man. He didn't say in a Igbo image. He didn't say in a white people image. He didn't say in Israeli image. He said, come, let us make man in our own. Ó pẹ̀yìn náà lẹ́rìn bẹ́ẹ̀ ṣe rẹ́kọ̀ọ́kọ́ nínú ẹ̀yẹn ọgbọ́n àti òye yẹn ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ló ti mọ ibi tá a báyé dé ṣùgbọ́n nítorí pé èyí tá à ń bá bọ̀ a rí i pé ó dára ju èyí tá a bá ń bẹ̀ lọ torí pé níbi ayé sẹ́yìn nǹkan bí 100 ọdún sẹ́yìn ayé ò tí ì bàjẹ́ o wọ́n á sì máa fi ọjà sí ìkóríta tí wọ́n fi òkúta ṣeye tí wọ́n tà síbẹ̀ tí ayé ó sì débẹ̀ tí wọ́n fowó síbẹ̀ tẹ́nìkan kò sì ní kọjá wọn ò sì ní jíwó ṣùgbọ́n ńgbà tó yàtọ̀ ayé sì ń tẹ̀síwájú àbàpọ̀ ẹ̀ránṣẹ́ civilization ìyẹn ojúlàdé ibo lójúlàdé orí burúkú ojú wo ní ńlá ojú tó bá là nílà ó jẹ́ kí gidi ẹjọ́ ojú wọn fọ́ ọ ṣébi ojúlàdé ìsọdáa ni tọmọ láàánú òbí tó bí ẹ láàánú ọmọ tí boyfriend ti ń torí 13 Pro Max ti ń pa girlfriend ẹ pé wọ́n sá lóni ara bí ojúlàdé náà nu. Ọlọ́run dá mi láwòrán ara rẹ̀ tó bá jẹ́ pé ní tòótọ́ lọ bá gbọ̀rọ̀ yẹn gbọ́ ọgbọ́n tí pásítọ̀ yẹn sọ náà. Ǹjẹ́ tó bá jẹ́ pé ní tòótọ́ la bá jẹ́ kó yé wa pé Lucifer tá a dá lẹni tó dáa jù láyé àwòrán èyí tó rọ́kùrọ̀kù tí wọ́n ṣe ní bíbí bíi tiẹ̀ ń tó bá jẹ́ pé ní tòótọ́ la bá sọ pé òun lẹni tó dára jù láyé báwo ni àwòrán ti Jésù ṣe tó dáa jù lọ ẹ gbọ́ ni ó ní 13 Pro Max tá a bá fi ya fọ́tò nǹkan ó ní kò tí ì lè clear tó bá yẹn báwo ni ẹ ṣe wá rí àwòrán Jésù yẹn yà nígbà náà tó fi dáa di èní ẹwẹ ẹja kò ń bẹ àjọ scam ara wa ni Ọlọ́run dá wa láwòrán ara rẹ̀ mo gbà pé Ọlọ́run mi dúdú ni nítorí pé irun orí mi dúdú àwọ̀ mi dúdú mo sì nígbàgbọ́ yẹn pé bí mo bá wá ṣèṣe tí pásítọ̀ tó sọ
tí mo kó sínú balùwẹ̀ tí mo wẹ̀ tí mo sára mi ní kẹ̀kẹ́ dáadáa tí mo wá bọ́ síwájú díngí tí mo wo ara mi níbẹ̀ bí ọmọdé àgbàlagbà tí wọ́n bá wo díngí wọ́n máa ń rí ẹlẹ́dàá wọn ni. Ṣé bí bẹ́ẹ̀ ọ̀bà sí díngí tó bá dúró sínú òrùn òjìjí yìí ló máa rí bẹ̀. Òjìjí yìí lẹni tó sì jẹ́ nìkejì rẹ tó jẹ́ni tí ò ní jẹ́ kó o parọ́ níjọ́ tá a bá ń bí ọ́ lè bó ṣe ìrìn àjò ayé rẹ. Ẹnìkejì rẹ ni o sọ rántí pé lọ́jọ́ tá a ti bí ọ ni a ti sin ibi níbi ti wọlẹ̀ òun ti wọlẹ̀ àbí ẹ wọlẹ̀ ní ń tẹ̀lé ẹni tó bá pé ọba wọlẹ̀ ni tó bá pé kò bá tẹ̀lé ọ ibi ò ní sí ọ láyè ṣùgbọ́n nítorí pé a ti sin ṣùgbọ́n òjìji ibi yẹn ń tẹ̀lé ọ lórí tí ń ṣẹlẹ̀ yẹn kò sì ní gbàbọ̀dé ìwọ tó pé àìníire sọ ọjẹ́rìí jálẹ̀ tí Ọlọ́run àwọn ti Jerusalem Christian nínú Bíbélì tó bá jẹ́ pọ́lọ́run wọn bá funfun wo bọ́lọ́run wọn ò ṣe rí Ọlọ́run àwọn Arab nínú Quran Ọlọ́run tiwọn wo bọ́lọ́run tiwọn ní ó ti rí Ọlọ́run tàwa Áfíríkà nǹkan bó lọ́lọ́run tiwa ti rí pàápàá jùlọ nílẹ̀ Nàìjíríà wa táwa yìí báwo lọ́lọ́run rẹ̀ rí tí wọ́n bá sọ pé dúdú yóò ṣe ọ́ lè mọ̀ ọmọ ya rárá o gíní gangan Allah ní pàtàkì gíní gangan ìbò gíní gangan ọgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run tí o bá gbàgbọ́ ní tòótọ́ pé Ọlọ́run dá wa láwòrán ara rẹ̀ ó yẹ kó mọ̀ pé Ọ̀rúnmìlà òun la síwájú wa àwọn ìránṣẹ́ tí wọ́n jẹ́ agbẹ́bọjárun láàrin rẹ àti Ọlọ́run rẹ àwọn ní òrìṣà tó ń fojú àìdá wò àwọn ní òrìṣà tó ń sọ pé wọn ò dáhùn àwọn lẹni òrìṣà dá àwọn ni wọ́n jẹ́ agbẹ́bọjárun ni wọ́n jẹ́ agbẹ́ ìwúre dé ibùdó ibi tó ti máa ṣe láàrin wọn àti ẹlẹ́dàá rẹ. Ìṣẹ̀ṣe ọ̀làkùdé ìṣẹ̀ṣe ọ̀làbọ̀dé ẹni tí ń ṣe ló lè sanná rìn àjò pẹ̀lú àkùdé ló lè sanná rẹ̀ pẹ̀lú àìdá torí pọ́nrún mi lọ kọ́ wa bẹ́ẹ̀ Ọlọ́run dá wa láwòrán ara rẹ̀ Ọlọ́run mi dúdú pẹ̀lú ohun gbogbo tí mo ti kà sílẹ̀ mo wá tó gbà pé ìṣòro ayé mi dandan ogun tí ń bá mi fà á ogun ayé mi ò ṣe kí ni kò gbóyìnbó bẹ́ẹ̀ sì ni ọ̀gbọ̀n lárúbáwá sẹ́mi tí èmi tó gun ayé mi fẹ́ bá fà tó bá gbóyìnbó tó gbọ́ lárúbáwá sẹ́mi ìgbọ́ lárúbáwá ni ẹ mọ̀ pé nínú ibi tá a ti mú ṣòro wọlé ní ayé ara wa ẹ wo tí ààrẹ wa orílẹ̀-èdè wa ti ń ṣe lẹ́nu of recent wọ́n ya owó kan sọ́tọ̀ wọ́n ní káwọn kan lọ rí sàdúrà Mẹ́kà àwọn èèyàn wà lọ sílẹ̀ lárúbáwá wọ́n dùn Káàbà àbí bí yòówù tó bá wulẹ̀ wọ́n dó wọ́n ọmọ láwọn ń sàdúrà fún yaasẹ́ kọ̀gbà rí ni èwo lọ́gbà rí só lè gbà ní sáà ń wá ìní ara wa ni wọ́n náà yẹ̀wò náà ṣé ibẹ̀ láti sẹ́ni ibi tá a bá ti dogi láti máa ń sọ ogun ayé wa nílẹ̀ Nàìjíríà wa kò gbọ́ lárúbáwá ẹjẹ́ àgbàgbé pa lè gbé yàsìn kalẹ̀ tọmọ àbá kò lè dá yanjú ẹ̀ sáà fi yanjú tìlú dandan ìlú wo ló lálàáfíà ìgbà fi yanjú tìdílé ìdílé wo ló lálàáfíà èèyàn pariwo tiẹ̀ síta ni ló ṣe ń san fẹ́nìyàn ogun ayé wa ọ̀gbọ́ lárúbáwá bàbá sọ pé à ń yẹ owó kan sọ́tọ̀ ẹ lọ sàdúrà Mẹ́kà kọ́ ló bá àfi gbádùn àwọn àdúrà ò lè gbà láyé àdúrà ìgbà gbàgbé jẹ́ ẹgbẹ́ tán bó ṣe jókòó yẹn tó ń gbọ́ mi tó ń wò mí yẹn ìjọ lè dákọ̀ nǹkan márùn-ún tọ́lọ́run ṣe fún ilé ayé rẹ̀ dákọ̀ nǹkan márùn-ún tọ́lọ́run ṣe fún yàn dákọ̀ nǹkan márùn-ún tọ́lọ́run ṣe fún ọ tó bá fẹ́ sọ̀rọ̀ àsọjọ́ náà gbé ọ̀pọ̀ o gbogbo nǹkan láyé Ọlọ́run bá ní máa ṣe nígbà tí ọba ká yọ sọ pé Ọlọ́run ní ṣàlàáfíà Ọlọ́run ní ṣe kínní Ọlọ́run ní ṣe kínní ọ̀pẹ̀lẹ́ o Ọlọ́run ní sọmọ mọ́ sùnmọ́ ìyàwó rẹ̀ kọ́ lọ́lọ́run sọmọ kó lóyún kó sì lọ rí bí fún ọ ọ̀n tan rẹ̀ ni kò lè bímọ sà Ọlọ́run ò lè sí ọmọ yẹn Ọlọ́run ò sì lè kọ́lé fẹ́ dà wá gbìyànjú àtowó tọ́tọ́ àtẹ̀tí ọ̀tọ́ àkọ́lé ọba ara mọ́tò sọpọ́lọ̀ lọ́ra ẹ fún àrísìtì rẹ̀ àti sọ́lọ́pọ̀ ọgbà nǹkan mẹ́ta tọ́lọ́mọ sínú ìrìn àjò ẹ̀dá láyé oní ọ̀dà ò lè dára ẹ̀dá ìyá tí ó bí ọ Ọlọ́run ni ó yàn ò lè yàn fúnra ẹ̀ ìlú àti orílẹ̀-èdè tí wọ́n bí ọ sí ọ̀gbọ́n tí mẹ́tẹ̀ẹ̀ta bá ti pé nínú ayé torí pé tí wọ́n bá ní kó o mórílẹ̀-èdè ọ̀pọ̀lọpọ̀ ní òní mú Nàìjíríà bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló jẹ́ pé a bí wọn by blood ní Nàìjíríà ni wọ́n ti dọmọ orílẹ̀-èdè ibòmíì
nípa ti ètò ayé tí a ti gbé àǹkó lọ́mọ Nàìjíríà yẹn. Ṣùgbọ́n ètò Ọlọ́run ẹ̀jẹ̀ yẹn máa rùn, ó sì máa rò wọ́n pé orírun mi ìní bí báyìí, torí pé bàbá oníbàbá ò lè gbé ọmọ ọlọ́mọ. Ọlọ́run dá mi, ó sì dáwọ́ náà láwòrán ara rẹ̀. Níwọ̀n bàgbà tó bá jọmọ kóòtù òjíire, gbà fún Ọ̀rúnmìlà, gbà fún àwọn òrìṣà, gbà fún àwọn agbẹ́bọjárùn àti ẹlẹ́dàá rẹ̀. Á tún àbàfẹ́ ní kọ̀ọ̀kan. Orúkọ mi ò yí padà. Bàbá o, Adéfá, ìwà lẹ̀sìn. Ire o.